mi ò ní blame Ooni ìrìṣà púpọ̀. Ìdí tí mi fi ní blame ọba wa ọ̀pọ̀lọpọ̀ nìyẹn. Ọba wa wọ́n ti lè lọ party too, it's true. Kábíyèsí ń lọ party. Bọ̀ kábíyèsí mo ṣí fìlà forí adé o bàbá. Gbogbo ìgbà tẹ́ bá gbọ́ mẹ́sẹ̀jì yìí ẹ ti gbóhùn mi rí dáadáa. Bẹ́ẹ̀ ni ẹ bá mi jọ̀ọ́ torí Ọlọ́run bàbá, ẹ jẹ́ ká fi àyè aládé, ẹ jẹ́ ká fi sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ á ní jẹgúdú jẹrá olóńpa àwọn ọba wa, irọ́ kò rí bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká máa ronú lọ́bẹ̀. Àmọ́ tá bá rí nǹkan tí ò da ẹ jẹ́ ká sọ. Ibi tèmi máa ti wá mu ó yàtọ̀ síbi tí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ti mu. Ẹni pé mi ì sọ̀rọ̀ láti bí ìjẹni síjàrún tó ti ṣẹlẹ̀, mi ì dẹ̀ ráyè. Kò sí ẹjọ́ lọ́wọ́ gọ́fìnà Adeleke o, bí ẹjọ́ lọ́wọ́ bàbá wa Ọbásanjọ́ ẹbọra òru ẹbọra òwu. Ẹbọra òwu tó wá wà lára tó wá tún fún wọn ní more power. Ẹ má expect kíní from another obas. Ẹ má expect yẹ. Number one, ibi tí kábíyèsí, ibi tí bàbá wa ti jẹ̀bi lọ́dọ̀ tèmi, bàbá ò ní ẹ̀tọ́ kankan láti dìde nígbà tí gọ́vnà ń bọ̀. Bọ́ nítorí nǹkan tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀, according to ìlú gọ́gọ́ tí wọ́n lù, wípé bàbá ò support gọ́vnà Adeleke, wọ́n lòun ló fà á. Mo fẹ́ gbà pé òótọ́ ni, mi ò tún fẹ́ gbà pé òótọ́ ni. Ẹ bá mi ṣí àkíní yìí, ẹ má jẹ́ kó jẹ́ yìí nìkan. Mo wá rí i pé ibi tí bàbá wa Ọọ̀ni ìrìṣà gbàjẹ̀bi lọ́dọ̀ tèmi gẹ́gẹ́ bí ọmọ wọn ni wípé kábíyèsí ò ní ẹ̀tọ́ láti dìde. Àmọ́ tí ò bá dìde, gòbè yẹn lè tún jù báyìí lọ. Nítorí pé wọ́n ti gbẹ́ wọn lóyìgì. Bàbá wa ẹbọra òru ti ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Ìgbà tí ẹbọra òwu ti wá ṣe nǹkan yẹn, ó tún wá gbin irú oró yẹn, ó gbìn sí gọ́vnà Adeleke náà, ó gbìn sí nínú. Kábíyèsí ṣé ń tẹ̀lé mi ẹ̀yin èèyàn? Àmọ́ ìwọ tó bá mọ̀ pọ̀rọ̀ tí mò ń sọ yìí make sense, tó bá jọmọ ọ̀fẹ́ tó jọmọ Yorùbá ojúlówó gangan bẹ́ẹ̀ ṣe ń wọlé yìí, ẹ ṣí àkíní ẹ jẹ́ kẹ́lòmíì gbọ́. Mi ò fẹ́ da sọ. Mo ti gbọ́ gbogbo nǹkan tó ní kálukú sọ. Àmọ́ wo ní bú wọn. Mo rí ìgbà táwọn kan náà ń dá sí ọ̀rọ̀ ọba Ọ̀yọ́. Wọ́n sọ oríṣiríṣi. Mo rí bọ̀bọ̀ kan náà lórí Casmon Median. Bóyá Casmon ni I don't even know. Òun náà bọ́ta ó ń ṣẹnu pọ́nranpọ̀nran tó ń sọ̀rọ̀ lórí ọba, tó ń sọ̀rọ̀ sí Aláàfin. Àmọ́ mo fẹ́ fi yé gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tó o bá kọ́kọ́ ń jáde tó o fẹ́ káyé wù ẹ́, tó wá jẹ́ pé àwọn bàbá wa ló fẹ́ máa fi ta yín ò lè débi kankan. Mo fọlọ́run búra. Tó bá ti wò pé àwọn ọba ló fẹ́ máa bú, ìyẹn ń ṣẹnu wọ́n ràn sí kábíyèsí. Ìkan náà tún ń sọ̀rọ̀ sí Aláàfin tó ti kú. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ jẹ́ mídíà, ọ̀pọ̀lọpọ̀ nínú yín orí yín ò pé. Ó fẹ́ jáde, òun fi àwọn olórí ọba, òun fẹ́ fi wọ́n gba star. Ṣé wò mọ̀ ipò orí wọn gan ò ní jẹ́ o star ni? Àwo ò bú ọba, àwo ò dẹ̀ wọ́wọ́ lórí Facebook. Mi monetize page mi, wọ́n monetize ẹ̀ fúnra wọn ní ìdẹ̀ béèrè owó, mi tọrọ kankan. Ẹni tó bá wù tó bá fún mi store, how much is the star? Tẹ́ fẹ́ fún wa, tá a ní. Tí bá ń pariwo, ẹ fún wa star, ẹ fún wa star. But that star is not the point. Èló ni star kò tó $1 tó ń fún wa. So gbogbo àwọn tó jọ lójú làwọn tó wà ní ìlú tí wọ́n ti ń fìyà jẹ wá nílùú bàbá wọn. A sọ fún yín gbà náà, a ní kẹjẹ ká ṣe Yorùbá nation. Ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tákù mi wọ́n ní Ààrẹ Almaroof àkúkú mọ ibi tó fi sí. Wọ́n tún sọ ní message brother mi pè mí àti ẹ̀ ní argument lánàá náà. Wọ́n sọ bọ̀rọ̀ yẹn ó ti padà yé wa. Tí àwa bá ń sọ̀rọ̀ nípa Yorùbá nation, kéèyàn wò mí sùsùsùn kọ́ máa ní àmọ́ ibi tó dúró sí. Bọ̀ ńgbà tá ti ń ṣe Yorùbá nation, táwọn ẹgbẹ́ àwọn àbúrò wa tájà aláàjọ wà ńlá nǹkan náà tó ti ń bú wa, ọ̀rọ̀ yẹn kọ́ ni mo bá wa. Kábíyèsí Ọọ̀ni ìrìṣà, kábíyèsí ṣe rí ẹ̀yin lẹ fa ọ̀pọ̀lọpọ̀ o. Gbogbo ẹ̀yin ọba lẹ Yorùbá lẹ fa o. Ẹ̀yin lẹ kẹranko lọ́gbọ́n. Ẹ̀yin lẹ dẹ tàkúté tẹ́ ẹ̀ bu yẹ̀pẹ̀ sí. Gbogbo ẹ̀yin bàbá yìí ẹ̀yin lẹ kẹranko lọ́gbọ́n. Màá dẹ̀ sọ̀dí tí mo fi ní wọ́n kẹranko lọ́gbọ́n. Ahmed mo rí ẹ, Ọládìméjì. Ìdí tí mo fi lẹ kẹranko lọ́gbọ́n Lizzy mo rí ẹ ni wípé ọ̀nà tó wọ́n fi kẹranko lọ́gbọ́n ni pé tó bá di after 4 years, àwọn idiot olóṣèlú yìí gbogbo ẹnu ni mo fi sọ. Àwọn tó yẹ pé ayé wọn ò ní da, ọ̀run wọn gan ò ní sunwọ̀n, gbogbo wọn pátá tọ́lá àwọn ṣe olórí wa.
tó bá ń dá gbogbo owó tó ń rí at the end of the day àìsàn náà máa fi wò torí ìyà ń jẹ àwọn èèyàn ní Nàìjíríà ìyà ń jẹ àwọn èèyàn kọjá level táwọn èèyàn ń lérò àwa gan téèyàn bá ní olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì gbogbo wọn ò parọ́ torí gbàtà náà máa jí ẹ ń fẹ́ ẹ̀pọ̀ ọmọ mi ò ṣe kíní kan ọmọ mi síkì igbá kan ojú èèyàn ò ní gbà nígbà tó bá fi ẹ̀kan 20 lẹ́nì tó fi ẹ̀kan 10 lọ́la ẹ̀kẹ́ ló léèyàn fi ṣẹ́ $200-300 ẹ wò ó sì tí $100 lásán sìn 110,000 naira ní $100 bí ṣe bá yín sọ̀rọ̀ as of this morning irú ilé ayé wò la wá yẹn bàbá mi ò ní rìṣà èmi máa gbà yín ní mọ̀ràn kẹ́ ẹ sin mẹ̀dọ̀ díẹ̀ tó bá pè yín pati mẹ́fà ẹyọkan ní kẹ́ lọ kódà ilé gan wà nínú nǹkan tá a máa fi kún fún Aláàfin débi pé àfẹ́ kan máa yọ̀dí tẹ́ bá wo bàbá tó gbéṣẹ̀ ó lójú pati tẹ́ lè rí Aláàfin kó lọ ó lójú pati tẹ́ máa rí Aláàfin tó máa dé adé sórí mi ì tiẹ̀ tí ìrírí ní pati mi ìrírí níjọ́ tí ti mọ bàbá mi ì tí rí bàbá Aláàfin Ọ̀yọ́ kó dé adé sórí lọ sí pati bàbá yẹn máa dé àbètí ajá ni ó nítumọ̀ àmọ́ gọ́vnà Adeleke ẹ nídìí láti apologize fún bàbá o mo mọ̀ pé ẹ̀ ní gbọ́ ẹ̀ ní gbà bọ̀ rántí pé o ò lè lo ọdún ẹ kó pẹ́ jù ọdún 8 ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan Ààrẹ Almaroof ọmọ ọ̀ràn míyàn ọmọ gbájókòó àwòjókòó ẹgbá tí òjókòó àtẹ ó máa tẹ́ Adeleke wàá fi àtẹ tẹ́ẹ̀dì lẹ́yìn ọdún 4 tó ṣe yìí pẹ̀lú tó ṣe fún Ọ̀ọ̀ni wàláhì tàlá ò ní rí ọdún 4 ṣe Ọlọ́run ọba àwọn ológun o àní ìkọ̀kọ̀ bọ̀ mo jẹ́ kó yé yín pé ẹ̀yin bàbá yìí tó bá yá iwájú àwọn ọba yìí náà lẹ máa wá Ọ̀yọ́ town olófúnṣe yìí Mákindé ní election tó pọ̀ jù ẹ lọ gọ́gùl ẹ̀ kí náà fojú wa rí sìn wọ́n pa àwọn èèyàn nílùú wa ṣeré wọ́n pa àwọn èèyàn mọ títì kan tiẹ̀ wà lọ́nà Ògbómọ̀ṣọ́ Old Express Road lọ́yọ̀ọ́ every week ni ẹ fi mú ẹ̀jẹ̀ wọn ò rí nǹkan ṣe sí o ẹ̀yin náà ẹ wò ó ọba lọ sí pati ẹ invite wọn lè invite ọba pati ayé ìgbà kan ó ti yàtọ̀ tá a bá ní à ń dúró di ayé ìgbà kan nísìnyí a lè rí ṣe ẹ̀yin èèyàn mi kò possible kò lè happen bẹ́ẹ̀ ni kò lè happen ayé ìsìn ó ti yàtọ̀ sí ayé ìgbà kan nǹkan tí wọ́n ń ṣe sìn ó yàtọ̀ sí nǹkan tí wọ́n ń ṣe nígbà yẹn láyé nígbà àwáṣẹ̀ tá a sọ ìgbà àwáṣẹ̀ tó bá nígbà àwáṣẹ̀ we are talking about 100 years not even 50 ni àwọn ọba òun jáde ọba tí ń jáde ń sìn Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ẹ lè rí sójú ó máa wà nínú ààfin ẹni Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀sìn ó máa múra awọṣọ ajáde ǹjẹ́ ẹ rí wọn kọ́ lọ jagun wọn ní lọ jagun nítorí pé ilé ayé ti change ni èmi ò lè bú Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò mi ò lè against ẹ nítorí pé everything kan change bọ́ àsìkò yìí nǹkan tó ń change yẹn ẹ jẹ́ ká fi tún lu wa ṣe ni ẹja tó ń rà ní páálí kan 25,000 ó di 50,000 ẹ wá wo gọ́vnà Adeleke ó wá wo owó èèyàn owó gbogbo ọba tó máa insult títí òòrẹ́ ní insult Ọọ̀ni of Ifẹ̀ ó nawọ́ sí ẹ ó káwọ́ kúrò lọ ó ṣẹ̀ wá padà wá ó wá ń ṣe báyìí ó ṣe báyìí fọba ṣé ẹni pé a sọ fún yín gbà tí gómìnà yìí ti ń jó ṣé nígbà míì Davido bàbá ẹ ló jẹ́ ó jẹ́ bàbá dádì ẹ sọ̀rọ̀ bóyá àbúrò bàbá ẹ ní àbẹ́gbọ́n bàbá ẹ ó ní láti bá sọ̀rọ̀ kò lọ títí o ilé ayé ò lọ títí o ilé ayé kò lọ títí mo máa ń tẹnu mọ́ olówó olówó olọ́lá olọ́lá oníyì oníyì ò bá fi gbogbo lé ní trillion ìjọ kò máa kú ẹlòmíì ló máa ná owó yẹn ṣé ń tẹ̀lé mi ẹ̀yin èèyàn mi níjọ́ kan ó máa kú somebody else ló máa ná owó yẹn àwọn tí ò mọ bó o ṣe ń ṣiṣẹ́ owó yìí àwọn náà máa padà ná owó yìí ó tiẹ̀ wá dùn mí ní pé àwọn ọmọ Yorùbá níbi tó wá lédè sìn wọn ò fi respect kankan fọ́ba kankan mọ́ now every one of us nítorí pé a fẹ́ ṣe live mi mọ̀ bóyá mo lè rí kíní bọ̀bọ̀ yìí lórí YouTube nítorí pé a fẹ́ ṣe live àbá fẹ́ sọ̀rọ̀
ẹ máa wá mú ọ̀rọ̀ ẹ máa fi máa bú àwọn ọba ṣẹ́ ti gbàgbé pé ọba yìí náà ó lè sú yín. Abíọ́dún Ògúnlé tí mo rí ẹ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan fẹ́ jáde bọ̀ kàkà tó fẹ́ fi jáde yẹn òkò náà fẹ́ ó rò pé tí àwọn bá bú ọba làwọn lè jáde. Tí àlọ́ bá lọ àbọ̀ máa bọ̀. Kábíyèsí Ọọ̀ni ìrìṣà Ọ̀jájá oníkílẹ̀ mi tìtì kábíyèsí bàbá mo ṣí fìlà o torí àwọn ẹlẹ́nu màrímà sọ wọ́n lè ní kò ṣí fìlà mi ì tó bẹ́ẹ̀ kí n má ṣí fìlà fún Ọọ̀ni mi ì fẹ́ mọ ọjọ́ orí ẹ̀ mi ì fẹ́ mọ bọ́ Ọọ̀ni ṣe kéré tó mi ì fẹ́ mọ bó ṣe dàgbà tó kábíyèsí ni ọba ńlá ti fọbàjẹ́ tó bá jẹ́ 20 years but ẹ̀yin kábíyèsí ẹ̀yin bọ́ gbọ́ ọba pátá látòrí Ọọ̀ni lórí ní Aláàfin tó máa jẹ lọ títí òsèmọ̀wé kinní kan Olúwo oní kinní kan onípópó onísàbẹ̀ oníkinní kan kinní kan Aláké of Ẹ̀gbá Awùjalè Ìjẹ̀bú gbogbo ẹ̀yin bàbá yìí ẹ máa nídìí láti bá bàbá wa Tinubu sọ̀rọ̀ àwo ò ní pẹ́ jù lórí kinní yìí nítorí pé kí àwọn èèyàn lè ṣe ẹ mọ̀ kó tójọ́ mẹ́ta tèmi mi ò lè máa bẹ́ bọ́ta mo níṣẹ́ tí mò ń ṣe despite kan tiẹ̀ sọ pé Facebook ń sanwó Ọlọ́run jẹ́ káwa ní lọ́kì ẹ̀ ó dẹ̀ wà òkè bẹ́ẹ̀ yẹn ìtẹ́ máa fi mọ̀ pé àwọn òjókòó mi ìwà máa lẹ pọ̀n mọ́lẹ̀ nítorí pé mo fẹ́ rówó lórí Facebook kí n jókòó 3-4 hours irọ́ mi láyé ẹ̀ àtúráyé ẹ̀ náà wọ́n ṣe dáadáa ni àmọ́ tá a bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa sọ ọ̀rọ̀ sọ just because we are talking àwa make àwọn ọba as a fun kí ni ẹ̀yin tẹ́ ń bú ọba tẹ́ ń lo àpèbọ̀ tẹ́ ń lo oríṣiríṣi èdè kí lẹ fi yàtọ̀ sí gọ́vnà tó ẹ mọ̀ pé gọ́vnà sáyẹn ló ṣe kò sọ̀rọ̀ o títí ẹ̀ lásán ó tún ẹ̀yin gan worst ẹ̀yin tẹ́ ń bú àwọn kábíyèsí ẹ worst ju àwọn kábíyèsí yìí lọ nítorí pé gọ́vnà tó sọ̀rọ̀ àwọn ọgbọ́n ló fi sọ̀rọ̀ ó dẹ̀ ti yé gbogbo èèyàn bọ̀ ẹ̀yin sọ̀rọ̀ jáde lẹ́nu tí ó bá yẹ pé wọ́n jọ ní nǹkan kan bíi kinní sìn tó bá lóun fẹ́ su ẹ̀ kò ní nǹkan kan mi ì ṣe kẹ́ it's not by force mi ì kí ọba kò ṣe by force ṣó ti yé yín gádìmọ̀ mo rí ẹ it's not by force Sunday Ayọ̀mídé brother mi ìyá mi kò ní bàjẹ́ Ọ̀dẹ́nìyí kò ṣe by force mo lè rí ẹ kó náwó sí mi kíní mi free láti náwó sí ẹ o ò lè bá mi jà sí yẹn bọ̀ yín tẹ́ wá ń lo ohun tẹ́ ẹ̀ pera yín lọ́mọ Yorùbá arọ́mọ Ọ̀yọ́ arọ́mọ Oǹdó arọ́mọ Èkìtì arọ́mọ Ṣakí arọ́mọ Ògbómọ̀ṣọ́ arọ́mọ Èkó arọ́mọ Ìjẹ̀bú arọ́mọ Ìlọ́ra awẹ́ fìdítìjóbélé ẹ̀yin náà wá ti torí pé ẹ ti ní ohun láti sọ̀rọ̀ wà látàlá ayé ò lè mọ̀ ẹ́ ìwọ táyé ti wá mọ̀ tẹ́lẹ̀ má ṣe nǹkan tó jẹ́ pé wọn ò ní woṣú ẹ mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ yín orí iṣẹ́ yìí lẹ fi ń jẹun àwọn tí ò níṣẹ́ a mọ̀ wọ́n àwọn tó níṣẹ́ tó dẹ̀ ń sọ̀rọ̀ sí gbogbo ayé ń tẹ̀lé wọn ò búyàn ẹ wá ti torí pé ẹ ní opportunity ẹ bọ́ bẹ̀ ẹ sóje mórí ẹ Babalọ́lá God bless you. ṣe rí ọ̀rọ̀ kábíyèsí àbí ọ̀rọ̀ ọba kò ń ṣe nǹkan tí a lè máa wò ó ṣe rí òṣèlú ní Nàìjíríà scam ni bọ̀ mi ò lè blame wọn nítorí pé ẹ̀yin náà lè máa dìde lọ dìbò fún wọn a pariwo Yorùbá nation ẹlòmíì máa bọ́ sábẹ́ kínní wọ́n máa bú mi ìmí àbọ̀ táwọn aṣeṣó fún mi débi pé ọ̀tẹ̀ tí wọ́n tún ṣàgùn bẹ́ẹ̀ ni wọ́n tún sa ògùn àmọ́ èèyàn yẹn mò ń dúró de kó tún dárúkọ mi lẹ́ẹ̀kan sí màá wá gbé àáfàá yẹn wá ṣé believe pé mi pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ ìyàwó kan tún lọ wọ́n mú orúkọ èmi ààrẹ èmi ọmọ Ọ̀rànmíyàn wọ́n mú orúkọ mi lọ sọ àwọn àáfàá wọ́n mú orúkọ mi lọ ọ̀dọ̀ aláwo mo fi Ọlọ́run búra Ògúnrè ó dẹ̀ wá kàn mí lára ń bíi pé ẹni tẹ́ mórúkọ ìwá kò ń ṣẹran yín àmọ́ èèyàn yẹn mò ń dúró de kó tún jáde kó dárúkọ mi torí mo bò láṣìírí torí pé mi ò láìkì kí n bá tèèyàn jẹ́ ibẹ̀ náà láti rí àwọn tó ń pàǹpà tó tún jù wá ní tó ń sọ ọ̀fà lórí pa fẹ́ ṣe Yorùbá nation nǹkan kò ṣe èmi o ẹ wò pírí lologójì ara mi dán mo dẹ̀ wà pa
àmọ́ mo nígbàgbọ́ pé ìwọ tó bá mu omi tó jẹ́ pé o jíńjọ́ kan o mu omi tó jẹ́ jíńjọ́ kan tó ń tọ̀ jáde tó wá dúró ní kọ̀rọ̀ ẹni tí wà àti òjò tẹ́ ẹ̀ mọ́ra rí tẹ́ ẹ̀ ríra rí sójú àbí tẹ́ ẹ̀ ríra rí tó wá jẹ́ pé ìkà ló wù yín kẹ́ ẹ máa ṣe ẹlẹ́dàá máa da fún yín o tí ò bá da fún yín gbogbo ìyà yẹn àrọ́mọdọ́mọ ìyà yẹn ó máa ṣẹlẹ̀ lórí yín ni ẹ̀yin fáàsì mi ẹlẹ́rìí mi ó tójọ́ mẹ́ta èmi ń gbọ́ kìlọ̀ ni torí àwọn bàbá mi nínú ayé wọ́n sọ fún mi pé ààrẹ tó bá ti tó àsìkò tó máa tún sọ̀rọ̀ á sọ fún ẹ ṣé ẹ fẹ́ gbọ́ wọ́n mórúkọ brọ́dà yín lọ lé babaláwo wọ́n sàsí mi àwọn tó ti sàsí mi àwọn kan nínú àtàjọ ń sọ̀rọ̀ yìí tó yẹ pé tí n bá tú ọ̀rọ̀ yẹn délẹ̀ ẹ máa mọ orúkọ ẹ̀ ó tún mú ọ̀rọ̀ mi lọ lé babaláwo wọ́n dẹ̀ ń confirm ẹ̀ fún mi èmi ọmọ inú ayé ọmọ ikú tó ń pakú jẹ ẹ mọ̀ wípé ẹni tí ò bá ṣèkà fún yàn tẹ́ ẹ bá gbèrò òkà sí olúwẹ̀ ìkà yẹn máa di tiyín ni kí ló dé àwa yìí náà ni àwa Yorùbá yìí náà ni kàkà ká rán tara wa tẹni ẹlẹ́ni lẹ̀ ń rán wọ́n fẹ́ lè ṣe pé kọ́ta wọn gan kó má lè ṣiṣẹ́ àmọ́ gbogbo ohun tẹ́ ẹ ṣe kò sí atẹ́gùn ẹ̀ kàn fẹ́ kọjá ni kò dọ́dọ̀ èmi Ààrẹ Amaruf Ramon mori ẹ̀ Ganiyu Ifátòní Ọlọ́run mo fi búra ọmọ fani wọ́n mú orúkọ mi lọ fún àwọn àáfàá mẹ́ta lọ́kan tó dẹ̀ pé èèyàn yẹn ní ìjọ tó bá ti tún ṣe wèrè pé kí wọ́n á bọ́ síbí kí dẹ̀ gbé òun sí orí ibí kódà mo fi Ọlọ́run búra gbogbo text message olúwẹ̀ ó fi hàn mí gbogbo message ẹ̀ pátápátá ó fi hàn mí ẹ jọ kí la wá ń bá ká kí ló dé queen mo rí ẹ Adeleke kí ló dé wọ́n tún mú orúkọ mi bọ̀bọ̀ àfáà yẹn sọ fún mi pé ó mú orúkọ mi ó mú wá mi ìkọ́kọ́ fẹ́ believe mo wá rí pé èèyàn yẹn gbà fún mi gan èèyàn yẹn wá fún mi ní ó wá screenshot ẹ̀ ó ní ṣe mo orúkọ ẹ̀ ṣe mo rí mo ní yẹn voice ẹ̀ ó send ẹ̀ sí mi kí ló le tó yẹn lẹ́ni tẹ́ ẹ̀ àmọ́ra rí tá a bá ti ẹ̀ mọ́ra àbí tá a bá ti sọ̀rọ̀ rí ṣé torí pé à ń sọ̀rọ̀ Yorùbá lórí Facebook àbá ń sọ Yorùbá nation ṣé bí nǹkan tá à ń sọ náà lélẹ̀ ṣé bí ìlú wa la wà owó tí àwa ní nílùú wa níbi tí Nàìjíríà lówó dé tí ọmọ Nàìjíríà bá jókòó tó bá ní kó máa fún every citizen ní 500,000 níbi tí Nàìjíríà lówó dé wàláì mo fi Ọlọ́run búra àwọn èèyàn wọ́n ti analyze ẹ̀ ìyà ò ní jẹ ẹnìkankan ní Nàìjíríà kódà kan máa pín owó fáwọn ọjà aláta kí gọ́ọ̀mẹ̀ntì ẹ jẹ́ kí n bùkún pé Lagos state government àti Ọ̀yọ́ state government kọ́kọ́ máa pín kọ́kọ́ ní gbogbo ẹ̀yin ìyá ọlọ́jà yìí ẹgbàá 200,000 wàláì owó yẹn ò lè fi wọ́n lára bọ́ kàkà bẹ́ẹ̀ wọ́n páàkì ẹrù wa gbàgà tó bá kó sínú kínní báyìí tẹ́ bá máa rí báyìí ọ̀fẹ́ ti gbé níbo ló ń lọ lu òyìnbó ẹ wò lu òyìnbó bó ṣe rí bí òtútù ṣe mú nílùú yìí lọ́wọ́ tá a wà yìí àsìkò òtútù ni bọ̀ pẹ̀lú ẹ̀ náà a máa ṣiṣẹ́ wàá fresh ọmọ Nàìjíríà máa jí nílùú òyìnbó wàá ní God bless America how many of you ló lè sọ pé God bless Nigeria ẹ pé la máa ṣẹ́ a lè sọ pé God bless Nigeria ẹ bá mi love and like tẹ́ ẹ bá dẹ̀ love and like it's all good but èmi máa sọ tèmi máa dákẹ́ but for you to love it ló dáa jù torí tá a bá ti ń sọ̀rọ̀ dé stage tó bá àwọn kan wí wọ́n máa ń flag ètò bẹ́ẹ̀ ni ẹni pé ẹ̀rí mi lẹ́nu ọjọ́ mẹ́ta tí ọ̀rọ̀ Ọ̀yọ́ ló bá mi torí èmi náà ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ mi ìkéré nú ayé lọ́yọ̀ Aláàfin láti má sọ̀rọ̀ lórí ọlọ́ba ẹ love and like ẹ share ẹ káwọn èèyàn rí ẹ̀yin ọmọ Yorùbá àsìkò ti tó yẹ ká gbára wa lẹ̀ Fúlàní ń pa wá ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní wéré ilé ìgbà tó tún àtáàkì wọ́n tún ránṣẹ́ sí Sunday wọ́n pe Ìgbòho yìí kẹ̀rẹ́ níbi tá a ti ń ṣe náà làwọn fámílì onídìrí náà ti ń ba ayé jẹ́ gbogbo àwọn tó fi ṣe gọ́vnà àti ìntẹ́rìmù àwọn dàlẹ́ni ọ̀pọ̀lọpọ̀ á wò mí sùn ẹni tó bá ponú ló máa wo èmi Ààrẹ Amaruf ló máa béèrè lọ́wọ́ mi pé níbo ni mo fi sí olúwẹ̀ stupid gbogbo ẹnu ni mo fi sọ
If somebody stay right here on my page and only dim my feed láti sọ pé àti ẹ̀ mọ bí tó fi sí, Olúwa stupid. Ogbo ẹnu ni mo fi sọ. Torí mo ṣe ní lọ́wọ́, mo dẹ̀ lè sọ débi pé yes, ó dá mi lójú pé èmi ni the first person tó kọ́kọ́ gbé Yorùbá nation dání l'Amẹ́ríkà. Èmi ni the first person tó kọ́kọ́ lọ jà ní White House. Èmi mo kọ́kọ́ lọ White House. Pẹ̀lú brother mi Fìtílà, the first White House. Fìtílà tí mo sọ inú Washington bí lòun náà gbé. First kíní tá máa kọ́kọ́ ṣe èmi àti Fìtílà, òun náà kọ́ pàdé mi bẹ́ẹ̀ ni. Àwa tá débẹ̀ nígbà tá máa ṣe kíní, gbogbo àwọn ọmọ Ìgbò náà tọ́nà invite nígbà tá máa wà ńbẹ̀, a máa ju 5 lọ. A máa ṣe live wa. Kámẹ́rà tó ń wò wá. Kódà a rí eyín ẹ kámẹ́rà tó wà ní White House tó wò wá. Gbogbo àná ti gbá dátà wa sí. Tó bá jẹ́ ajẹ́ nìkan tí ò níwèé àbí tá lẹ́sẹ̀ ńlẹ̀ ni, a ti délé. But a risk life wa láti sọ ẹ̀dùn ọkàn wa. Ṣé bó wó láàrin ni? Ọ̀pọ̀lọpọ̀ wa pa 500 léèdè. À pa 700 léèdè. Ẹlòmíì ò pa tó bẹ́ẹ̀. But kíní yìí náà, most owó yìí, ìlú wa ló ń lọ. Tá bá ti sanwó mọ́kèjì wa, tá ti sanwó fóònù, ọ̀pọ̀lọpọ̀ owó yìí ó lọ sí Nàìjíríà ni. Even both America, London, Egypt, everywhere. Gbogbo bí tọ́mọ Yorùbá wà lágbàáyé. Owó wa yẹn, òun náà tún fi ń ṣara ni dín. Àwọn olóṣèlú wọ́n máa wá pè yín. Bàbá mi èmi ló kàn. Ṣé mọ̀ pé mo sọ fún yín? Mo sọ fún yín gbà yẹn pé mo ò ní wá bí kí wá bú Tinubu until certain kí wá sọ sí bàbá Tinubu until some certain time. Àsìkò ẹ ti ń tó ń sìn. Bàbá mi èmi ló kàn bí oṣù 6 láti lò ó sìn. Èmi ló kàn láti $520. Ó ti di 1,000. Òkú náà parọ́ mọ́. Mo ní àpò ẹ̀ ń bì. Ẹ̀yin tẹ́ bá wà nílùú òyìnbó tẹ́ bá gbọ́ kíní yìí. Mo fẹ́ kẹ́ náà kẹ́ lọ sórí kí ló tó wá ṣe lè tó ń rúlù báyìí. Mo ní àpò ẹ̀ ń bì. Ẹ wo sì lẹ́ni $1 to ní Amẹ́ríkà ń bì $1 to $1 is 1,122 naira. Bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí 1,122 naira. Promo code tèmi náà ti ẹ̀dànà. Èmi náà kúkú ní promo code yìí tó yẹ kí ti fáwọn èèyàn. Kọ́ bẹ́ mi náà tí kọ́ bá mi kọ́ lè fẹ́ mi náà lówó. Where's my promo code? I can't even see anymore. Nígbà táwo ti ẹ̀ dúró lórí ẹ̀. Ẹ̀yin náà wo irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣé irú nǹkan báyìí ṣó dáa nílùú tá a bí ni? Ní Nàìjíríà bí 1,302. You see? Ní ọ̀dọ̀ ti wá ń bì báyìí. Okay, ní ọ̀dọ̀ yín ní London 1,300 pounds. Ẹ̀yin náà wo that 1,300 that is 1.3 million. 1,100 níbí 1.100 $1,000 lásán. Tó bá send $1,000 sílẹ̀ sìn wọ́n á gba 1,100,000. Irú ayé wo nìyẹn? Kò dùn mẹ́mi o. Torí wọ́n tó bá ní nǹkan ṣe ń lé. Alhamdu TV, God bless you. Àwọn èèyàn click sórí. Torí wọ́n tó bá ní nǹkan ṣe ń lé, ó ní gbàdúrà kí dọ́là gòkè. Kóìkí mo rí ẹ. Kò ní bàjẹ́ fún ẹ brother mi. Ó ní gbàdúrà kí Kóìkí bá mi ṣí àkíní ìjọ. Ó ní gbàdúrà kí dọ́là wọn ẹ wòye pounds, ẹ wòye euro. Nínú America bí 1,122 naira. Ẹ imagine. Bàbá mi èmi ló kàn. Nígbà tí mi ṣe owó last is 520, 540. Ó ń lọ bẹ́ẹ̀. Kó tó di pé bàbá yìí gorí oyè. Bàbá gorí oyè. Dọ́là dẹ̀ fò fì. Tó bá wù yín kẹ́ tún ṣe pè fún wa. Ìyà ń jẹ yín. Ọ̀pọ̀lọpọ̀ nìyà ń jẹ. But tó bá ti wà, tó bá ti rí 200 naira, tó bá ti ra data, orí wọn ti dà. Ayé yìí máa bàjẹ́ sí wa lọ́wọ́ ni. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Ẹ tí ì rí nǹkan kan. Kò sí nǹkan anybody lè fẹ́ nìkan kan ṣe. Ìlú bàbá wa ni. Ẹ wá imagine
kéèyàn kò sẹ́ndì $1 sílé mo fi $1 gba 1,000 nígbà tẹ́mi délùú yìí mo mà mọ iye owó ọ̀rẹ́ mi kan tó ti débì síwájú mi tó dé ní 1990 $1 to $1 ni o àmọ́ nǹkan ẹyọ kan ẹkún takoro Mujidad mo rí yín Ismaila Alagbo mo rí ẹ nǹkan ẹyọ kan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé ṣé ní the more tá a bá fi níjọba the more yẹn ni Nàìjíríà ti máa get worst sí ẹni tó bá ní irọ́ ni mo pa kó mú èrò ẹ̀ gbogbo ilẹ̀ tiẹ̀ ti mọ̀ kò bá dé Jonathan ló ṣe the same thing tá a máa fèsì nìyẹn kò bá Jatiku ló ṣe the same thing tá a máa fèsì nìyẹn bí bàbá Tinubu ṣe wà bẹ́ẹ̀ yìí wọ́n ò ní fún ṣe wọ́n ò ní jẹ́ kó rí ṣe nítorí pé ìjọba tí Nàìjíríà ṣe ìjọba bá mi bàjẹ́ ni ẹ jẹ́ ń ṣe sáàpù tí Koiki bá jẹ́ president of Nigeria lẹ́nìí àwọn kan tí wọ́n fẹ́ràn Koiki tí wọ́n láìkí ẹ̀ wọ́n máa fẹ́ ba ìjọba yẹn jẹ́ nǹkan tó ń ṣe bàbá Tinubu nìyẹn àmọ́ kàkà tó yẹ kó rí àwọn gọ́fúnà wa gangan kó fi pé wípé ẹ jẹ́ ká sit right inú mi ó máa bí mi inú torí pé àwọn gọ́fúnà yìí gbogbo ọ̀nà ti wá sílùú òyìnbó when you come down from airport of Heathrow ní London when you look at that tó bá bọ́lẹ̀ ní Heathrow wá pé God bless this country it's just exactly like tó bá bọ́lẹ̀ ní Washington dollars àbò bọ́lẹ̀ ní New York tó bá bọ́lẹ̀ tátẹ́gùn bá fẹsẹ̀ wà ní God bless America mo wá ṣètò ńjọ́ kan mo rí slot kan tí mo ní if you want to japa mo gbé sórí WhatsApp mi pé kó contact mi àwọn kan bú mi ní tí ìrírú àwọn èèyàn rí mo wá lọ wo picture èèyàn yẹn mo wá lọ wo kíní ẹ̀ mo rí pé ẹni yìí inú abúlé ló ń gbé ó tún láwọn ẹran kéékèèké kan máa rí pé ilé gangan tí ò tí ì tú 500,000 jọ so yẹ kó tún máa bú èmi pé nígbà táwọn èèyàn bá sákò òun lù ta ni kó máa gbé bẹ́ẹ̀ èèyàn ò lè sákò Nàìjíríà tán torí wọn ní fún everybody ní visa tí ọ̀rọ̀ mi bá make sense ẹ bá mi love and like ẹ lè share ẹ wá imagine ká máa rájí mo rí ẹ imagine kí kọ̀ọ̀rọ̀ send $1,000 sílé 1,000 tó yẹ pé ńgbà kan gbogbo 2-3 years tá bá send 1,000 kò tó 350,000 naira kò tó 350,000 naira màá wá send 1,000 sí Nàìjíríà sí now I'll be expecting 1.1 million tó bá tún wá rí owó yẹn kó fúnyàn ní cash pé kó bẹ́ẹ̀ kó lọ́lé wàá máa gba bí 1.3 million lórí 1,000 ẹ̀dẹ̀ iṣẹ́ rẹ̀ kó dá báyìí bàbá wa Tinubu ẹ rí pé mi fi tọ́pìkì sí torí mo mọ̀ pé máa rìn jìnnà gan mi ò dẹ̀ ní pẹ́ lórí ètò yìí láìpẹ́ yìí ẹ jẹ́ kí n wò ó because mi ìfẹ́ máa pẹ́ lórí ètò mọ́ okay tó bá máa fi di 1 hour ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi kí ọkọ jẹ́ kí n mọ̀ kí get off ó lè tó bẹ́ẹ̀ ó lè má tó bẹ́ẹ̀ irú ìlú wo la wà Ògúnyẹmí ẹ̀rí olúwa irú ìlú wo la wà Àṣàní Bánkọ́lé ìyá mi Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ irú ìlú wo la wà ẹ sọ fún mi Ismaila Oyètúnjí Adémọ́lá irú ìlú wo la wà Ògúnyẹmí ẹ sọ fún mi irú ìlú tá a wà Àkàndé Adéọlá ẹ sọ irú ìlú tá a wà fún mi irú ìlú wo ni ìlú náà ibi tẹ́mi wà yìí bó ṣe jẹ́ pé gbogbo nǹkan lọ́lọ́run fi rọrùn ìlú bàbá mi wù mí lọ mo súnmọ́ lá irú ìlú wo ni Nàìjíríà gangan tá láṣẹ gangan tá láṣẹ tá ní Nàìjíríà ṣe Alájà Ayọ̀ tá láṣẹ gangan Akíjolè tá láṣẹ gangan tá ní Nàìjíríà ṣe Sunday Ayọ̀mídé tá ní Nàìjíríà ṣe gangan a dẹ̀ pariwo tó yẹ káwọn èèyàn máa appreciate àwa tá à ń sọ̀rọ̀ after all wàá tún wá ara àwọn èèyàn wàá tún bọ́ sábẹ́ comment wàá tún bú ẹ irú ìlú wo ṣé nǹkan tó wá ń ṣẹlẹ̀ yìí dáa nítorí máa wá bí mi nínú ni pé tó bá wá ara àwọn tó ń takú ẹ yìí o wà látọ̀lẹ̀ wọn ò ní ọ̀kadà débi pọ́n máa ní kẹ̀kẹ́ ọ̀kadà princess Ọmọyẹmí irú ìlú wo la wà Àkàndé ẹ sọ fún mi Àkànkẹ́ just tell me Abíọ́dún Ògúnlétí ẹ sọ fún mi irú ìlú tá wà Fúnkẹ́ Abdullahi
kí ni Nàìjíríà gangan jẹ́ Sunday Ayọ̀mídé kí ni Nàìjíríà jẹ́ wo irú ìlú wo gangan nìyẹn Tajudeen tell me irú ìlú wo la wà tó fi wá di wípé tí àwọn èèyàn bá rí ọ̀nà wọn ò ní kúrò ńbẹ̀ sister mi ṣe fẹ́ gbọ́ when you leave Nigeria to another country ẹ má try African country o I'm not as mi ò lè advice kẹ́ lọ sí African country but ẹ bá lọ sí Germany Holland America Canada tó bá kọ́kọ́ débẹ̀ wàá kọ́kọ́ gbàdúrà fọ́lọ́run pé wọ́n lọ́ọ̀ba ó ní tí lo 24 hours tí gbogbo system ẹ máa fi change wàá wo rẹ bí ọba mo lè fira mi ṣàpèjúwe ó fọ́lọ́run búra mi wọnú international airport rí mo máa fò báyìí ni mo wọnú airport mi lọ gbéyàn ní airport rí mo lọ gbé ẹ̀gbọ́n mi bọ̀ títa ni máa wà bọ̀ pé mo wọnú iṣọ́ garage ni máa wà inú garage pẹ̀lú dánfó mi nígbà náà ni máa wà níta nínú garage wọ́n máa ti kíní ẹ̀ wá ni màá dẹ̀ kẹ́rù síbẹ̀ a máa lọ mi wọnú airport rí nígbà tọ́lọ́ máa ní máa wọnú airport Ọlọ́run sọ fún pé that very day you will fly out of this country èmi ò mọ̀ pé Ọlọ́run gbìjà mi ni o mo dẹ̀ fẹ́ràn ìlú mi mo pé mo fi Nàìjíríà lẹ̀ báyìí lóòótọ́ Nàìjíríà dùn bá a ṣe wà ń bí òdùn mímì mo máa ń sọ fàlájà mi pé njọ́ tí bá ti pé 60 years of age in few years tí bá ti pé 60 mo fẹ́ kó lọ sílùú bàbá mi ọ̀dà báwo la ṣe wá fẹ́ lọ tó o bá kó 20 million dé Nàìjíríà tó o bá kọ́ sówó 419 wàá kó sọ́wọ́ àwọn alágbèédá àwọn kan tó wà tó ń pè lálágbèédá tí ò ní jẹ́ 419 tó yẹ pé o máa kó owó lé business yẹn máa flop. Ìlú Nàìjíríà la ti ń kówó sí báǹkì tó wọ ẹ̀dẹ̀ ń dín láì fọwọ́ kàn. Ìlú Nàìjíríà náà ti kówó sí báǹkì táwọn kan dẹ̀ ní authorization láti gba owó ẹ̀ láti transfer owó ẹ̀ síbòmíì. Ìlú Nàìjíríà la ti ráwọn èèyàn tó yẹ pé wọ́n máa pè yín lórí WhatsApp báyìí wọ́n ní idiot kan pè mí lánàá ó ní ṣé mi wà lórí Alápò foundation kinní kan ó fẹ́ gba brother ẹ̀ mo ti dákẹ́ fún kò mọ̀ pọ́ mọ̀ gbòòrò ló ń bá sọ̀rọ̀ ó rò pọ́ nàdíà ọ̀dẹ̀ ni mí mo kọ́kọ́ wò mo smile ọmọ mi second born mi gan pariwo pé dáàdì tani mo ń pariwo mọ́ ó ní mo ní mo wà ń bẹ̀ àwọn ní meeting kan àwọn máa send verification code fún ẹ mo ní brother mo ní what is your name nǹkan tó bá wá dùn mí jù ní pé àwọn olórí burúkú tó ń bọ́ sínú WhatsApp yìí ó tún wájọ ọmọ Ìgbò kò tún ṣe Yorùbá bóyá ṣe kiri kò ṣáà ṣe Yorùbá ṣá bọ ọmọ Nàìjíríà ni mo ní kí ni wọ́n wá nínú gúrùpù Yorùbá Nation kí ló ń wá nínú Ọ̀yọ́ ṣe kíní kan nínú gúrùpù tó lẹ́lẹ̀ sọ Yorùbá ó ní tẹ code mọ̀ kan ní mo sọ fún mo kàn ṣe báyìí ni mo ní you know what mo ní I don't want to rain curse on you mo ní bọ̀ bàbá ẹ̀ làwa jẹ́ I will train you kò ń ṣerú àwa ilẹ̀ máa tún gbámọ́ Adálàjà Tajudeen mo rí ẹ mo ní ẹ bá mi ṣí ẹ kò ń ṣerú àwa ilẹ̀ máa tún gbámọ́ irú ìlú wo ni ìlú yẹn ti 1,000 naira I mean ti $1 ṣé mo lówó yẹn bí $1 hey mi tẹ wá ní mi kò ti $1 tí $1 wá di 1,100 ó yá $1 yẹn níbí báyìí ẹ wo distinguish between this thing ẹ jẹ́ kí n ra níwọ̀n báyìí wíta wá kà ẹ jẹ́ kí n ra gbé yẹ̀wò fún yín irú $1 yẹn tó bá fẹ́ ra omi tí ò ṣe omi yìí ló máa fi rà ń bì omi ẹyọ kan yìí ló máa fi $1 yẹn rà tó bá yóò lọ rà ní store tó lọ rà ní bunch tó rà lódidi wàá fi $1 ra eléyìí 1,000 wa ẹjọ́ mo lè má mọ̀ o pé kí ló dé Thompson Ṣẹ́gun ẹ má bínú 1,000 naira 1,100 kéèyàn kan Mutiu mo rí ẹ Bashiru ẹjọ́ ẹ bá mi táàpù iye nǹkan tó lè rà tí 1,000 lè rà ní Nàìjíríà. Fakunle, I know a lot is happening but àwọn èèyàn wọ ò gbọ́rọ̀ tó bá jẹ́ oníkálukú wa ti bá dá dúró ni oníkálukú máa mọ báńdìrì ẹ̀ wọ́n ní kò sí airport nílùú kan ní Zamfara kò sí airport wọ́n ní no landing wọ́n dẹ̀ wà nílùú Zamfara
wọ́n dẹ̀ fi aircraft wọ́n dẹ̀ fi ń gbé gold kúrò níbẹ̀ wọ́n dẹ̀ transfer lẹ̀ overseas tẹ́ bá wọ train station àwọn ìlú òyìnbó bíi wàá kájé kú kalẹ̀ ní underground tó yẹ pé bí lè ṣe wà train station lè wà lábẹ́ tí ò dẹ̀ ní rí tó ti kọ́kọ́ tó bí yàrá yá mi same train station náà ṣe bẹ́ẹ̀ lẹ́ ti rí tó ti kọ́ sẹ́kọ̀ọ́ yẹn ara iṣẹ́ kéékèèké táwọn gọ́vnà Èkó ṣe tẹ́mi fi lè bú wọn ni pé the Lagos state governor àti Ìbàdàn díẹ̀ làwọn kọ̀ọ̀kan náà ń ṣiṣẹ́ irú ìlú wo nìyẹn ọlọ́jẹ̀dẹ́ Tajudeen irú ìlú wo la wà yẹn ẹyẹ èèyàn ẹ wo àánú ara mi ó ń ṣe mí débi pé kí wá ní mò ń ṣàánú èèyàn tó o bá jókòó síbi ìta bá sọ̀rọ̀ àwọn kan máa jáde wọn náà rẹ keep quiet kí ló ń sọ lẹ́nu nítorí o ti wà ń lo ìbò ẹjọ́ torí ọlọ́ ẹ má máa bú èmi bẹ́ẹ̀ yẹn mọ́ ọmọ oko gidi lèmi tó gbó kírákírá tẹ bá ń gbọ́ tó bá ní àkẹsán baálé ọ̀rọ̀ àkẹsán baálé ọjà ibi tó ti gbé mi nìyẹn ọmọ ọjà ni mí ẹ bèrè ẹni tó bá jẹ́ ọmọ Ọ̀yọ́ tó bá jẹ́ ọmọ ọjà tí ò bá já tọmọ yẹn ò bá já torí ò bá pé wọn láti lọ wádìí ẹ most especially àwa tá a wà lákẹsán gangan tó yẹ pé àwọn ọmọ inú ọjà là wá kírú mi kórì mi má wàá pé mo tún wá wà ní ìlú kan mi ì tún wá nílé sọ̀rọ̀ tí mo tún wá jẹ́ ọmọ Ọ̀yọ́ èèyàn kan wá sọ mi wá ní èsì fún tí n bá respect ẹni mi ní fún ẹ lésì padà mo fọlọ́ ń búra mo mọrú ẹ̀dá tọ́lọ́ ń dá mi Adéwálé Saheed mo rí ẹ Ayọ̀míkù God bless you Dájú mo rí yín mo mọrú ìlú tí mo wà thank you jàre brother mi kò ẹ miss mi ẹ má bínú a máa wáyé lẹ́yìn kọ̀ọ̀kan àríyọ̀ ẹ wá worú ìlú tá a wà yìí tí o bá mú owó yìí ẹ̀yin èèyàn ẹ̀ dá mi lóhùn $1 nǹkan tó rà rè o but there is distinguished between that àwọn kọ̀ọ̀kan so mọ́ owó yẹn tó yẹ pé tẹ bá mú 1,000 dání gan ó lè ra nǹkan tó máa yí oyin o but $1 yẹn ẹni pé kò wúlò ń bì candy olójú ó lè ra gọ́ọ̀mù gan ní $1 l'Amẹ́ríkà owó yìí tó wúwo lọ́dọ̀ yìí tó dẹ̀ useless nílùú tiwa ó wúwo ń bì bọ̀ wọ́n ti fi bàjẹ́ ẹ wo eléyìí nǹkan tó máa rà lélẹ̀ omi yìí nìkan ló máa rà omi yìí nìkan ló máa rà ẹjọ́ kí n pa kíní ilé òní jẹ́ gbádùn ẹ wo ná omi yìí nìkan òun ló rà abáwá ti wá wí wọ́n máa bú wa tí ò bá sí irú ẹ̀ nígbà tá à ń pariwo Yorùbá nation Casmon yes Casmon mo ní question inú mi dùn pé wá bí báyìí ṣé fídíò tó ń sọ̀rọ̀ nípa Aláàfin yẹn ṣé ìwọ nìyẹn àbẹ́lòmíì ló gbé fídíò ẹ̀ torí orúkọ ẹ tí mo rí ń bẹ̀ Casmon mo fẹ́ kó dá mi lóhùn o ó ní ò jẹ́ kí n sọ̀rọ̀ bọ̀ tó bá jẹ́wọ́ ló ń sọ̀rọ̀ Aláàfin ọ̀rọ̀ yẹn pọ̀ jù ẹ lọ o àmọ́ tí ò bá ń ṣèwọ ni tó gbé fídíò ẹ̀ ẹni tó sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ń sọ yẹn ò lè jẹ́ kó gòkè o Casmon bọ̀ tó bá jẹ́wọ́ ni ló ṣe fídíò tí bọ̀bọ́ yẹn ti ṣe tó sọ̀rọ̀ yẹn tó bá jẹ́ ìwọ ni torí kíní yẹn wọ́n plẹ̀ ní fún ẹ tó bá jẹ́ ìwọ ni mi ì bá sọ fún ẹ pé kó má lọ bẹ̀ yẹn mọ́ gbogbo àwọn ọba wa olórí ni wọ́n Aláàfin Ọ̀yọ́ ọba ni Ọọ̀ni ìrìṣà ọba ni Aláké ọba ni Awujale ọba ni God bless you mo wò náà pé ọlọ́pọlọ ní ẹ o ò lè kú lórí dé stage kó máa sọrú ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni yẹn sọ but ọ̀gbẹ́ni yẹn àwọn èèyàn ti dá mi lóhùn the ram now is 300 naira ṣe ń gbọ́ like now in Dubai wọ́n ti bá gbogbo ẹ̀jẹ̀ ẹ wòran Casmon ọ̀gbẹ́ni yẹn tó gbé fídíò ẹ̀ yẹn ó ní bàbá yẹn ò pé o ó jókòó 4 hours kò wá rí ọ̀rọ̀ gidi sọ ó wá ń sọ̀rọ̀ citizen ay brother mi kó bẹ́ẹ̀ gbà fún ìbáyín brother mi 21 million kò ní bàjẹ́ citizen
ara àwọn kára ẹ̀ṣẹ̀ ti rí àwọn tá a jẹ́ ojúlówó ọmọ Yorùbá tá à ń jà fẹ́ tọ́lu àwọn rè Kasmon ló ti wọlé mo ti rí Koiki mo important làwọn brother mi ṣe wò pé ààrẹ lélẹ̀ mo ti rí Koiki Media mo ti rí Kasmon Media mo ti rí Citizen AY kí ló wá kù àwọn méjì yìí mẹ́ta yìí lásán tó bá ṣe àkíní ó máa rìn jìnnà irú ìlú wo la wà tí $1,000 tí $1 ti fi di 1,100 l'Amẹ́ríkà bọ̀tìgbà tá a pa àwọn èèyàn wa ẹ jẹ́ ká dìbò ẹ jẹ́ ká ṣe Yorùbá nation ààrẹ keep quiet Citizen AY kí ló ń sọ lẹ́nu Kasmon ò mọ nǹkan tó ń sọ come to Nigeria nǹkan máa ń fún wa nìyẹn o ẹ wo brother mi ẹ máa wẹ̀yìn wo ṣé mọ̀ pé nínú Yorùbá nation yẹn tí ìwọlé Kasmon tí ìwọlé Koiki àti brother mi Citizen ṣé mọ̀ pé nínú Yorùbá nation yìí ṣé mọ̀ pé àwọn kan wọ́n mú orúkọ mi lọ fún babaláwo wọ́n mú orúkọ mi lọ ẹ tó wá mú orúkọ mi fún gangan ó wá jẹ́ tèmi gangan ó ní láyé ó dẹ̀ wọ́n lọ ẹ̀ pé tó bá gbé iṣẹ́ ìlọ́bù mi ara máa sọ pa ẹ́ ni brother mi mo ní gbogbo information yẹn lórí fóònù mi mo wá ń dúró kéèyàn yẹn tún jáde kíkọ̀ gbọ́ kó ẹgbẹ́ kan kíkọ̀ gbọ́ ńlá lẹ́nu ẹ̀ èmi máa ń dẹ̀yàn mo máa ń ṣọyàn ajá mi mo rí ẹ Akeem Adébáyọ̀ mo rí ajá Àjọkẹ́ Ẹ̀kíní mo rí ẹ sísá mi kò ní bàjẹ́ Láìdé Williams mo rí ẹ sísá mi ni o mo kàn wà lé mi ni ọmọ ẹ ṣáà mọ̀ Ismaila kí èèyàn dẹ̀ mú orúkọ tèmi wọ́n dẹ̀ mú lọ fún Adáhunṣe wọ́n ní kó ṣèkà fún wọn lórí pé à ń sọ̀rọ̀ Yorùbá nation ìwọ náà dẹ̀ pé rẹ̀ ń Yorùbá èmi àti òjò fẹ́yàwó kan náà àjọ bímọ kan náà inú ilé kan náà kọ́ la jọ ń gbé àjọ wà nínú àdúgbò kan náà à ń ṣọmọ ìlú kan náà bàbá wa ò papọ̀ àjókòjọ jẹun rí òdẹ ní kó máa sà sí olúwẹ̀ tí èèyàn yẹn tó bá wá sà sí èèyàn yẹn tó bá wá kú ẹjọ́ ń tọrọ lọ kí ni èrè ẹ tó fẹ́ jẹ òun náà ti pé wọ́n gan one day wọ́n gan máa kú irú ìwúlúwo la wà yìí nǹkan tí máa fi ṣe tọ́pìkì ẹni pé mi ì fi tọ́pìkì sí torí mi ì mọ nǹkan tí mo fẹ́ gbé sókè ẹ wá worú insult tí gọ́vnà Adeleke tó fún ọ bàbá wa èmi ò ní bú wọn mi ní sọ pé kọ́ máa bú wọn bàbá yẹn lọ bọ̀ tó bá yá èsúrú máa pàdé ọ̀rẹ́ dà àmọ́ nǹkan ẹyọ kan tí mo sọ fún àwọn Ọ̀yọ́ pé tó bá yá wọ́n sì máa padà wá bá a lórí ìjókòó wọ́n lè dìbò dìbò wọ́n máa ṣáà dìbò ni àwèrè kọ́ máa dìbò ẹ jẹ́ kó continue nítorí pé election tó ń ṣe yẹn gangan òun ló ń jẹ́ kí ẹlòmíì kórè ẹ̀ máa fapo nítorí wọ́n ń dùn mí ni pé náà tẹ́ bá ṣe election yẹn ò ní rí 5,000 gbà ń bẹ̀ Ebenezer mo rí ẹ Ṣẹ́gun lẹ́yìn tẹ́ bá wá dìbò yẹn tán wọ́n wá fi ìyà yẹn jẹ ẹ̀yin tẹ́ dìbò fún wọn àwọn máa ń bẹ́sù lówó wọ́n á fowó yín ra jíìpù fún girlfriend wọ́n á ra jíìpù 14 million 15 million fóbìnrin tí wọ́n fẹ́ sílé o wọ́n á lọ ra lé 40 million fún wọn bìkan nìbàdàn wọ́n á gbé jíìpù sí wọn dì í wọ́n á fi owó sàkáǹtì wọn ẹni tó fún yín torí òbò lásán tó ń dóni o ó lè jáde kó má ó tẹ̀ lè má ṣẹlẹ̀ sàn rí but ìwọ tó yọ̀bọ̀n wọ́n gbé jagamùlẹ̀ lọ́wọ́ ìwọ náà gbàdájá ní ajá táwa kárí tu yẹ kí ni mo rí ẹ sísá mi Ọ̀yọ́ Aláàfin òjò pa ṣẹkẹrẹmàdé amú àti bà wọ́n wá gbébọn léwọ náà lọ́wọ́ wọ́n á fún ẹ ládàá wọ́n á fún ẹ láàké ẹ mórùka àlùwò àlùsẹ̀jẹ̀ àlùṣe kínní kan ẹ lọ jà fáwọn olóṣèlú táwọn olóṣèlú bá ti wá wọ ọbẹ̀ tán ìgbà ẹ̀wọ̀n ní gbé aago yín mọ́ aago yín ò ní wọlé mọ́ tó bá wọlé gan wọn ò ní gbé mo rántí interview tí kọ́lé olóòtú ṣe fún Ṣèyí Mákindé mi ì ní pààrọ̀ aago tẹ́ bá pe nọ́mbà yẹn sìn ó kàn máa ríǹgì dànù ní agbára ti dé Òkìkí ọlá mo rí ẹ Bámidélé bàbá mi Muhammed mo rí ẹ thank you Ismaila Oyetunji God bless you kí ni nǹkan tá a lè ṣe nígbà tá a ní ẹ jẹ́ ká máa lọ wọ́n bú wa wọ́n gbé wa ṣépè ẹ tiẹ̀ wá mọ tó wá dùn mí jù níjọ́ tí mo ti ń ṣe ságà tí àwọn èèyàn ń bú ọ̀dájọ́ ń búra wa ní tó dùn mí jù ni pé àwọn ará wa gangan ó dẹ̀ gbápo títílẹ̀
tí n bá sọ̀rọ̀ yẹn àwọn èèyàn ní mọ̀ pé because mo rò mi ò ríro irú Saheed Ire wa bọ́ta wa bú èmi Saheed Ire tájọ wà nínú kinní kan náà tó dẹ̀ jẹ́ pé ọ̀tọ̀ lẹni tí mo sọ kò sí ó wá rò pọ̀ ọ̀rọ̀ jọ tòun nítorí bóyá ọ̀rọ̀ yẹn bá òun náà wí ó bẹ̀rẹ̀ sí ní mú mi bú mi ìmà rẹ̀ ni sọ fún pé kó keep quiet gbogbo àwọn gúrùpù tájọ wà wọn ò máa rí nǹkan kan ṣe sí kírù yẹn máa bú irú àwa lórí chat sọ́rí kó máa bú irú èmi ṣé tó bá rí mi wọ̀nà wọn ò lè bú mi tó bá ráwọn ọmọ ẹrú ikú tó wà lẹ́yìn mi ìfẹ́ mọ orú ògùn tó ní àmọ́ gbà yẹn kí n bá ní kí n fún lésì á fi mi pawó mo kọ̀ wó pé kò yé ni àwọn tó jó lórí wa tá a tún gbà fún wọn bóyá bá sọ àbọ̀ bá sọ I don't know gbà tó tún máa jáde wọn ò ṣẹ̀ ẹ wo orú yẹn ṣé irú yẹn lèèyàn máa jókòó ló máa lóun ṣe Yorùbá nation tó ẹ pé àwọn Yorùbá tó ń jà fún gan-an tó ń bá wa jà Kẹ́hìndé Sọmadé Morẹ́yìn náà nígbà tá a wá ń ṣe Yorùbá nation yìí mo ti sọ fún yín okay máa round it up jọ́tọ̀ lọ tó bá ti kù 1 minute kéèyàn kan jẹ́ kí n mọ̀ mi ìfẹ́ kó ju 1 hour lọ nígbà tí a tún wá ń ṣe Yorùbá nation náà kàkà bẹ́ẹ̀ àwọn èèyàn wa àwa náà tún bú mo jókòó sí bíbáyìí mo lọ sí White House èmi ni mo kọ́ lọ sí White House pẹ̀lú fìtílà bọ́dà mi fìtílà tó wà ń bí sọ̀rọ̀sọ̀rọ̀ lòun náà a jọ lọ sí White House ni mo gba bíbá mo fi lé mi lẹ̀ mo lọ Pennsylvania mo fi lé mi lẹ̀ mo lọ sí New York mo lọ sí New Jersey àwọn kan wá dìmọ̀ ẹ̀ fit níta máa fi mọ̀ pé orí àwọn èèyàn ò pé mo ń kọ́ lọ fún ibi iṣẹ́ mi mo mọ ẹ tí máa gbà tí bá lọ bí iṣẹ́ nítorí pé àníkìlú ilé ìdá ká lọ ká délùú wa ká dúró déédéé mo tún kọ́ lọ fún lọ kí ọkọ máa wò mí pé níbo ló fi sí ẹ̀rí pọ̀pọ̀ ọ̀rọ̀ òpònú ni nínú gúrùpù tí mo ti wà tó jẹ́ gúrùpù gọ̀gọ̀ àwọn èèyàn sọ mo dẹ̀ wọ́n wọn bẹ̀ mo ní láyé yín ẹni tó bá tún sọrú ẹ̀ fún mi tẹ́ ẹ bá tún bí mi question pé ẹ mọ bí tá a rẹ̀ fi sí ẹ mọ̀ pé tó bá ń ṣe kíní ò gbọdọ̀ dúró lójú kan wàá lọ báyìí wọn kàn ní mo support bàbá Tinubu bẹ́ẹ̀ ni brother mi kan nínú Oòduà diaspora òun náà ṣe bọ́ta mi ní dárúkọ ẹ̀ ààrẹ nígbà tá a wí òun support bàbá Tinubu òun support Gbajabiamila nítorí ó jọmọ àdúgbò ẹ nítorí mo ní yes ọmọ àdúgbò mi ní APC ní gbogbo Súlérè àfù wọn náà ṣe èmi fẹ́ lọ lu bàbá mi èmi ò ní ṣe nǹkan tí mi nílé ìrìn tó ipò máa lé mi mú àbí kán lọ lù mí pa èmi ò lógun o mi ní nǹkan kan bọ̀ mo dúró lọ́lọ́run bọ̀ ìlú àdúgbò tèmi mi wà ní sọ kí má lè rìn ládùúgbò ibi tí mo dàgbà sí mo ní ṣe ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìlú bàbá ẹ̀ la wà yìí Ọ̀yọ́ ìyá máa jẹ wọ́n gan lọ́yọ̀ọ́ o kíní kan ẹ máa gbọ́ Yorùbá o mo tún ní máa sọ̀rọ̀ ìbọn mi ní dárúkọ ẹ̀ mo forúkọ bò láṣìírí ìyá ń jẹ wọ́n lọ́yọ̀ọ́ kíní kan mo ní bo ni ìyàwó ti jẹ wọ́n lẹ̀ Yorùbá Ọlọ́run ló ní kí n gbọ́ kíní yẹn mo wá fún lésì mo ní ọmọ Ògbómọ̀ṣọ́ dẹ̀ ni mo ní tí o ní oṣù kan ló lù lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ ló ti ń gbádùn báyìí ìyá ń jẹ wọ́n ìlú yóò da mo wá fún lésì gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ mo ní tìlú bàbá àti ẹ bá da lÓgbómọ̀ṣọ́ ọmọ ajógún oró ní lÓgbómọ̀ṣọ́ kí ni wọ́n ṣe ìlú bàbá tèmi ìlú bàbá mi da ló ṣe wá bẹ́ẹ̀ tí ìlú bàbá mi ò bá da kí ló fẹ́ ti Ògbómọ̀ṣọ́ ó ti ìlú òyìnbó ó wálé ò lọ ìlú bàbá ẹ ó wá jókòó sọ́yọ́ ó wá ń rí sí ọ̀rọ̀ tiwa lọ́yọ̀ ẹ rí pé ẹlòmíì daft ẹ jọ́ tó lọ lọ́hùn bàbá mi Bámidélé Mohammed wàláhì mi ìbá Saheed Ire jà àmọ́ ìgbà tó yẹ kó tún apologize àbí kó tiẹ̀ pè mí pé ààrẹ mo gbọ́ nǹkan báyìí ó máa bẹ̀rẹ̀ sí ní bú mi nì ó tún ní ó bá ń clinch ó ń clinch mọ́gbò èmi ń clinch mọ́gbò ṣé bí Ìgbòho bá wà lẹ́nu kínní yìí ni ẹnu kínní ìrẹsì yìí sẹ̀ ọmọ aládìkún ó bá wà lẹ́nu gbogbo ẹnu ni mo fi lórí láì mo wà yìí ó bá wà lẹ́nu ẹ̀ ló fi join wa wọ́n pa àwọn ọmọ ìlú ẹ̀ lónà ní no I can't take it ó lè mi sọ pé kíní kan Ìgbòho ń sọmọ ìyá mi kò sọmọ bàbá mi bọ̀tọ̀ ọmọ ilé kan náà ni wá lọ bèrè káàkiri nílẹ̀ Yorùbá ẹni tó bá ti kìlọ̀ máa ládìkún kò gbọ́dọ̀ ju Ọ̀yọ́ state lọ látọ̀yọ́ lédọ̀yọ́ Ìgbòho dọ̀yọ́ àti Ìbàdàn ni àwọn ọmọ Ọ̀yọ́ náà ló dún Ìgbòho tí ò bá yé yín Ìgbòho mọ̀ rẹ mi ò bínú kẹ́ni wàláì bọ́ mú kan fi sọ̀rọ̀ ní ẹni gbọ́dọ̀ débẹ̀ ẹmu gbàtọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ láti last year àmọ́ tá a bá ń ṣe nǹkan
ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run kí la fẹ́ fi kúrò lọ́wọ́ àwọn people yìí. That is my point. Kí la fẹ́ fi kúrò. Èmi ò wá sórí Facebook láti sọ pé mo wá ṣe kinní kan monetization àbí mo need owó kí lọ ìsàwó làbí mo rí ẹ. Mi ò ti torí ẹ̀ wá. Àmọ́ tá bá ń ṣe live yìí ṣe ní gbogbo ètò mi ṣe yìí èmi ti ń kọ nǹkan tèmi lẹ̀ bí ṣe ń ṣe lọ́yọ̀ náà nìyẹn. Ògúnyẹmí ẹ̀rí olúwa lọ́yọ̀ mi náà bí ṣe ń ṣe nìyẹn. Èmi ti ń kọ ìtàn tara tèmi lẹ̀ fúnra mi. Ìgbòho ti kọ ìtàn ẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ ni ṣẹ́jú mélòó ló kù. Ta lọ lọ́run ó ti kọ ìtàn ẹ̀ sílẹ̀. Ẹ lè gbàgbé ta lọ lọ́run láyé àti lọ́run. Bọ́ ìyẹn ti ní ìtàn tó bá kọ ìtàn Yorùbá lẹ́nìí tí wọ́n bá forúkọ Olúwa sí wọ́n ṣòjóró ni. Tó bá ń pe àwọn tó ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀sọ̀ lórí Facebook tí wọ́n bá forúkọ wa sí wọ́n ṣòjóró ni. Brother mi tó wà ní ọmọ Ìgbòho tó kọrin máa tẹ̀ ti gbàgbé brother mi yìí nígbà tó ṣe live tó kọrin àwọn èèyàn ó dárúkọ mi ó fi confirm pé àwọn tó ń wò wá nìyẹn àwọn tó ń mọ̀ pé yes nǹkan tá à ń ṣe dáa kí ló wá dé tá a fẹ́ bàlù jẹ́ ọmọ aládé ó ti ń wọ fìlà tó ya ọmọ ẹlẹ́ran egungun là ń hán mẹ́yìn ọmọ tó lẹ kó wọ góòlù sọ́rùn okùn ẹran náà fi sí lọ́rùn náà so ló fi owó ẹyọ ló fi ṣe pẹ́ńdáǹtì wọ́n mú owó wa wọ́n wá fi ń túlù òyìnbó ṣe àwa dákẹ́ wọ́n á kó bọ́n lé yín lọ́wọ́ wọ́n á ní ẹ lọ pààyàn ẹ pààyàn ṣẹ́yìn ò ní kú mọ́ àárín ni mo fẹ́ kí àwọn tí àwọn olóṣèlú bá ránṣẹ́ wọn lè filẹ̀ o ẹ má jẹ́ parọ́ fún yín o tẹ́ bá ní kán filẹ̀ máa sọ fún yín pé ṣo ti ríṣẹ́ mi fáwọn wọn ò ní filẹ̀ o àmọ́ gbogbo ìgbà tẹ́ bá ti rírú àwa ẹ fún wa lọ́wọ́ wa torí ọmọ ayé ni yín ọmọ ayé làwa náà àní tọ́ yín èmi mọ̀ wípé gbogbo àwọn tó lóṣèlú ń lò pé ẹ lọ pa lágbájá ẹ lọ pa tàmọ̀dùn àwọn nítorí pé kò sí iṣẹ́ ẹ imagine university graduate tó jáde school tó ṣe conductor university graduate tó jáde school tó ń kiri pọpọf university graduate tó jáde school tó ń ta búrẹ́dì university graduate tó jáde school tó ń ta pure water now ẹ̀dẹ̀ nílùú yẹn máa da lọ́dún wo bàbá wa Tinubu èmi máa wá bẹ̀ yín lẹ́bẹ̀ kan ẹ̀bẹ̀ kan tí mo fẹ́ bẹ̀ lórí ọlọ́ba bẹ́ẹ̀ ni ọmọ ayé ni mí alájà bó ló gbọ́ yẹn ọmọ ayé ti ságà ti yín kọ́ o tí bá lọ́mọ ayé ó ti yé àwọn Yorùbá ẹ̀bẹ̀ kan tí mo fẹ́ bẹ̀ bàbá Tinubu kó tó di ẹ̀dí pé wọ́n kúrò lórí ipò yìí mo fẹ́ kọ́ help wa fún nǹkan kan ikú ẹyọ kan tí mo bẹ̀bẹ̀ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá support ẹ jọ̀ọ́ kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu kó bá wa gba agbára padà lọ́wọ́ wọn ní tó wà lórí oyè yìí ṣé bí èèyàn ló change constitution yìí ṣé Buhari ni àmì ṣé Abacha ni àbí Babangida ṣé bọ́ọ̀ náà change ẹ̀ àwọn náà change kínní tó fi ń di pé common chairman local government ó ń control ọba bàbá mi Bọ́lá Ahmed Tinubu olódòdẹ àbí tọmọ bàbá Ahmed bá wà àbí tó bá padà gbọ́ torí mo mọ̀ pé o máa ń gbọ́ àwọn ò ní bú bàbá bọ́ ẹ jẹ́ kán ṣe dáadáa ọba tó ṣe tìlú tòrò wọ́n á sọ o ọba tó ṣe tìlú òtòrò náà wọ́n máa sọ o àmọ́ bí tá a wá wà yìí sìn wọ́n ní ọba náà ní níṣẹ́ ẹrú odò ọba kún iṣẹ́ ọba rèé kò ṣe má jẹ́ níbo la wá ń lọ. Fákúnlé Kẹ́hìndé Samari níbo là ń lọ. Princess Adégòkè níbo là ń lọ. Níbo là ń lọ. Ó là ń lọ oje brother mi kò ní bàjẹ́ níbo gangan là ń lọ sharp sharp ó ti pẹ́ kó tó dé brother mi ó ti fẹ́ parí ètò. Níbo là ń lọ. Níbo là ń lọ gangan nítorí pé tá a bá ti ń sọ wọn ní gbọ́ tá a bá ń sọ wọn ní ká lọ mórí wa tá a bá ń sọ wọn ní ààrẹ keep quiet ìyẹn ò lè jọ àwa ìwé yẹn kan bá bú àwa ń sìn nígbà tó jẹ dídí pọ́n mórúkọ wa lé babaláwo kí ló wá tó kù àmọ́ ẹ̀ lè ré mi pa o gbogbo wọn tó o bá ní nǹkan bá tó ń ro búburú tí mi ìdẹ̀rán tí mi ro tiẹ̀ rí ibi tó ń rò yẹn ó máa padà sí ẹ lórí ni
ìjọ tó bá tún gbọ́wọ́ mọ́tò ló máa gba ẹjọ́ náà o tó bá jẹ́ Amẹ́ríkà ló wà ò ní délé tó bá jẹ́ Nàìjíríà lọ́wọ́ ò ní wọlé ẹ̀ láyọ̀ àmọ́ mo mọ ibi tó wà àmọ́ mi ní sọ ọ̀rọ̀ ọjọ́ mi ní kí la fà tó ló yẹn tó fi wá di pé òmùrúkọ lọ bẹ ilé òun fẹjọ́ mi sùn wọn babaláwo kan ṣìkà fún mi lórí pà ń sọ̀rọ̀ Yorùbá nation ẹ̀yin èèyàn mi ìdí tẹ̀ fi rí mi nìyẹn o bọ̀tà àwọn bàbá mi wọ́n ní sùúrù díẹ̀ sùúrù tán ní níyẹn àsìkò ẹ̀ tí wàá tó mo lè sọ̀rọ̀ sìn kí ló ṣẹlẹ̀ gangan bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ kàn bá wa change constitution àwọn ọba yẹn tẹ́ bá ti wá bá wa change ẹ̀ nǹkan mẹ́ta péré mo fẹ́ béèrè o kẹ́ ẹ tó kúrò lórí oyè torí àlè lẹ́yìn kúrò lórí ẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ ẹ change constitution àwọn ọba yẹn kí ọba ní power ẹ̀ kó má máa di pé ẹ dìde ẹ jókòó nǹkan tí bá ẹ jẹ́ fi táìmù díẹ̀ kún ẹ má bínú ẹ jẹ́ fi táìmù díẹ̀ kún nǹkan tí bàbá ẹbọrọ òwú ti ṣe ẹbọrọ òwú ti dá wàhálà alẹ ẹ dìde ẹ jókòó nígbà tó dìde Ọọ̀ni of Ifẹ̀ rí gọvnà Adeleke tó ń dìde ta ni gọvnà Adeleke who is it ta ni gọvnà Adeleke tẹ bá rẹ lómi tí yàrá ń jẹ ń gbà mí ṣe rí i pé ọwọ́ ò tí ì tẹ̀kù dání nígbà tó ti gbọ̀pá àṣẹ báyìí tó ti gbọ̀pá àṣẹ irú òun náà ṣé tó bá jẹ́ pé kò wíìnì àbí gọvnà Adeleke kì í ṣe gọ́vnà ṣé ó lè débi tí Ọọ̀ni wà kó má lọ bá bàbá mi Ọọ̀ni ẹ má dìde fẹ́ anybody mọ́ o bàbá ń jọ́dọ̀ ẹ bá tún dìde fẹ́ anybody ẹ ní láìkì ọ̀rọ̀ mi o mi ì jẹ́ bú ọba mi ní bú ìbọn tọrọ tí máa sọ ẹ ní láìkì ẹ kábíyèsí Ọọ̀ni rìṣà ibikíbi tẹ́ ẹ bá lọ ìjókòó náà ń bọ́ ba bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá pe Aláàfin pé 4 o'clock bàbá máa débẹ̀ síwájú gbogbo yín ní tó bá mú bàbá Aláàfin pẹ́ tráfíkì yà mú ni torí bàbá Aláàfin ò ní fẹ́ kíyàn ẹ wo bàbá yẹn kò ń ṣe ìgbéraga wà láìtara ìgbéraga kọ́ bàbá kò wò pé bó ṣe yẹ kó rí nìyẹn tí line-up bá wà báyìí tí bàbá bá kọjá lọ ẹni tí bàbá bá yà tó bá kí a jẹ́ pé èèyàn yẹn pàtàkì s'Aláàfin ni tí bàbá yìí bá ń bọ̀ bá ọmọge bàbá máa lọ jókòó ní ọmọge Amẹ́ríkà mo rí ẹ bàbá ń lọ sórí síìtì ẹ bàbá yẹn lọ jókòó straight ni Aláàfin òun yà kíyàn bàbá máa expect pé bí uyu o máa wá kí òun lórí ìjókòó yẹn ni bó ṣe yẹ káwọn ọba ṣe nìyẹn bàbá mi Ọọ̀ni ìrìṣà ò tí ì pẹ́ púpọ̀ a máa lè correct Ọọ̀ni àmọ́ a lè wá bú Ọọ̀ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀yin tẹ́ ń bú Ọọ̀ni ìrìṣà kò sọ́pọlọ lórí yín ni ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń lo àpèbọ̀ fún Ọọ̀ni ẹ jókòó lé ọba kankan ò lè jókòó lé mọ́ ayé ọba jókòó lé ti yàtọ̀ ẹ jẹ́ kí n sòótọ́ fún yín tẹ́ bá rí anybody káàbọ̀ tẹ́ bá rí anybody tó sọ pé kọba kan jókòó àwọn ọba kan jókòó tẹ́ bá ra àwọn ọba tó jókòó lé àwọn ọba ọgbà kan ẹ wà Lákì ẹ wà Awùjalè pátì wò lẹ ti rí wọn bàbá wọ Ọọ̀ni òun làwọn ọmọ yín sọ yìí Bámidélé bàbá wọ Ọọ̀ni ẹ dákun tó lọ́lọ́ mú bẹ̀ yín ni tẹ́ ẹ bá mú orúkọ mi Ààrẹ Almaroof ni mò ń jẹ́ should in case àwọn ọmọ yín lè sẹ́ndì kìíní sí yín mo fi Ọlọ́run bẹ̀ yín Ọọ̀ni ìrìṣà ẹ má bá wọn lọ tó bá pè yín ní pati 6 pati ẹyọ kan ní kẹ́ lọ tẹ́ ẹ bá ti tún wá wo pati tó bá ti mú wá bàbá Aláàfin máa gba list báyìí egun ńlá ti hájà lẹ́nu òkèrè àbàtà tí ń dí ẹnu aláṣejù a wò pé àwọn olówó à ń bi pati náà bàbá mi ìjọ́kíjọ́ tí gọ́vnà Adeleke tẹ́ bá ti máa pàdé ẹ má lọ pati yẹn mọ́ Ismaila ní sọ bẹ́ẹ̀ I can compare but àwòkọ́ṣe bàbá ni mi sọ mi compare but à ń láti sòótọ́ ọ̀rọ̀ èèyàn kan nìyẹn máa fi ṣe sample you have to use somebody as a sample please don't compare yẹn yìí tó ń fi place sí yẹn ó mọ̀ pé péèjì mi ni àmọ́ mo lè sọ̀rọ̀ nítorí pé mo mọ̀ pé ọ̀rọ̀ tí mo ń sọ right and that is the reason why I'm using Alaafin as a sample for the king. Awujale is a sample for our king. Adeleke is a sample for our king. Kódà àwọn olúwo gan sample nítorí náà ní sample títí ẹ̀. Ìgbà tó dẹ̀ tí wàá fẹ́ sọ àwọn ọba adé dìde ẹ jókòó anytime bàbá mi tẹ́ ẹ bá ti lọ party
tẹ́ ẹ bá ti rí pé àwọn alárìífín yín ló wà ń patí nígbà míì gan ilẹ̀ kọ́kọ́ rán àwọn ètòrèjì pé kọ́kọ́ lọ wojú ilẹ̀ ta ló wà ń bẹ̀ kò ná yín lẹ́ni tí kẹ́ tọ̀nà ẹ̀ bá wà láti ilé Ifẹ̀ kẹ́ wá sèkò ọ̀nà máa ṣí fún yín tẹ́ máa fi délé ni kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ èlò náà fún ẹ̀yin ọba Ọọ̀ni ìrìṣà olówó ẹ lọ́wọ́ náà ọba kankan kọ́ ló ń sọ èlò ni sálárì tó ń fún ẹ sálárì tó ń fún Ọọ̀ni tó ẹ pọ̀ ní máa fún yàn ni kí wá là ń pọ́nlé tó fi wá di pé ẹ̀wọ̀n aṣọ àwọn ọba wa èmi ò ní gbà ẹ mọ́ o Odúnláyọ̀ mo rí ẹ Ọlátòkunbọ̀ ẹ mọ̀ pé mi ò ń gbà nǹkan ẹyọ kan tí bá máa sọ̀rọ̀ àwọn ọba tí bá máa sọ̀rọ̀ sáwọn ọba ó máa ń ní lẹ́vù tèmi máa ń gbé gbà mi kàn ní sọ̀rọ̀ ṣàkà ìṣàkà ọmọ ọjà lèmi náà mi ní tìjú bẹ́ẹ̀ wò mí yìí o ó dẹ̀ ń gbá lórí tèmi náà tí wọn bá ṣẹ̀ mí ló máa mọ̀ kó gbá lórí mi àmọ́ tí bá ń respect yẹ màá máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ ni ẹ fi bàbá Ọọ̀ni ìrìṣà lẹ̀ a lè bú wọn bọ̀ bàbá ẹ sinmi pátí tá a bá rò tọrọ tá a bá sọ Ọọ̀ni ìrìṣà ẹ sinmi pátí everyday nǹkan tó ń dálẹ̀ nìyẹn o èmi ò ní sọ ju yẹn lọ o bọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá níbo là ń lọ gangan níbo là ń lọ ṣé ẹ mọ̀ pé Ọọ̀ni ìrìṣà ni ó kẹ́ranko lọ́gbọ́n àwọn náà bu tàkúté tó bu yẹ̀pẹ̀ sí tó bá jẹ́ ńgbà táwa tá a jọ ọmọ wọn ń sọ̀rọ̀ àtàláàfin àtọ̀ni àtàwùjalẹ̀ àtàláké àti gbogbo wọn àtọ̀bọ̀ èkó wọn gbọ́ wa náà nítorí owó tó ń gbà lọ́wọ́ ìjọba this is the time Ismaila time yìí gangan ló yẹ kí àwọn bàbá yìí kí wọ́n jókòó ipe bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo ọ́fíìsì gbogbo wọn ló wọ̀ so ìgbà tí Bọ́lá Ahmed ti wọnú ọ́fíìsì gbogbo wọn tó dẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ káwọn ọmọ ìlú wọn campaign wọ́n dẹ̀ dìbò fún Bọ́lá Ahmed Tinubu tí bàbá Bọ́lá Ahmed bá tiẹ̀ ṣe yẹn fún wa kó kàn lo veto power kó kàn bá wa change rule and regulation lórí ọlọ́pàá nìkan kọ́ fún wa ná 24/7 kọ́ dẹ̀ fún wa lómi